Kí Olúwa Ọlọ́run ọba kí ó bá wa tẹ́ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà sí afẹ́fẹ́ rere. Síwájú gbogbo ẹ jọ̀ọ́ ẹ kọ́kọ́ bá wa subscribe sórí channel yìí torí bí ìbàyìí láti máa mú àwọn update lórí oríṣiríṣi nǹkan wá fún yín sinimá ni àtòrí ẹ kọ́kọ́ tẹ subscribe button náà torí kí ẹ bá lè máa rí oríṣiríṣi yìí tó kù tá a tún máa mú wá fún yín. Ikú òjijì ò ní jẹ́ tiwa o, kò ní jẹ́ tọmọ, kò ní jẹ́ tẹnì kankan káàkiri nínú ayé wa. Ọ̀rọ̀ Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà, àṣírí ńlá tú, ikú tó pa Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà. A gbọ́ oríṣiríṣi láti ń gbọ́, eléyìí tó gbẹnu tán, eléyìí ká màmá lórí ọ̀rọ̀ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé, ẹ bá wa tẹ subscribe button, kẹ́ ẹ lè bá wa share fídíò yìí torí tẹ́ ẹ bá ṣe subscribe button ló máa tún jẹ́ ká tètè mú àwọn updates lórí ọ̀rọ̀ yìí wá fún yín. Olúwa ò ní jẹ́ ká ṣìnà, Olúwa ò ní jẹ́ ká ṣìnà. Ẹ má gbàgbé sẹ́ ẹ bá wa tẹ subscribe button, ẹ bá wa subscribe tó sí channel yìí. Ọlọ́run ọba ọwọ́ tẹ fi subscribe ọwọ́ Ọlọ́run ò ní gbà. A ní ṣìrùn, a ní ṣìfẹ́, ògo wa ò dẹ̀ ní wọ̀kùn. Lórí ọ̀rọ̀ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà, ikú tó pa Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà, òun ló jẹ́ káwa tó mú èyí tá a tún rí wọ́gbọ́ wá fún yín. Ẹ farabalẹ̀, ẹ fìdílé nǹkan kẹ́ ẹ máa gbọ́ bí ọ̀rọ̀ náà ṣe lọ lẹ́nu àwọn tí ó ṣojú tí wọ́n mọ̀ pa ikú tó pa Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Ẹ má gbàgbé, ẹ kọ́kọ́ subscribe sórí channel yìí, kẹ́ ẹ dẹ̀ comment bí ẹ ṣe nífẹ̀ẹ́ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà sínú comment section. Ọlọ́run ò ní já ṣìrìn, Ọlọ́run ò ní ikú tó yáwó nínú ọ̀rọ̀ tí wọ́n ní ẹ má gbàgbé sẹ́ ẹ subscribe sórí channel báyìí. Ẹ farabalẹ̀, ẹ fìdílé nǹkan títí débi wípé àwọn lasma fi dá mọ́tò yẹn dúró tó ń fi sáàchì ẹ̀ tó fi di pé wọ́n náwọn méjì kan wọ sùtánà tó di pé ó ṣàǹsọ̀pọ̀ fẹ́ lọ pa àwọn fẹ́ lọ pa àwọn. Báwo làárín yẹn ṣe jẹ́? Like I said, mi sí pẹ̀lú wọn, mi mọ bí wọ́n ṣe jẹ́, mi rí wọn bàtán lọ, mi tẹ̀ mọ́ bẹ́ẹ̀ níbọ̀ nínú wọn sùtánà. Èmi gan mo ṣe ń gbọ́ fídíò ẹ̀ pé sùtánà ni Tọ́pẹ́ wà àti Déjì tó ṣe irun yẹn. Mi mọ bí ọwọ́ sí mi máa ṣọ́ tọ́wọ̀ because ìgbà tó ń lọ it was just on the phone. Mo ti bá wọn sùtánà àti dé tọ́ni language and that was the end. Ìgbà tí mo pè wọn gbé kọ́. Olùṣọ́ ẹ jẹ́ n béèrè lọ́wọ́ yín, níbo làwọn ẹrù ẹ wà? Àwọn aṣọ ẹ wà nílé. Lọ́dọ̀ yín bíbá? Bẹ́ẹ̀ni. Kò dẹ̀ sí nǹkan kan tó ṣe? Kò sẹ́yìn tí tó ṣe. iPhone ẹ̀gọ́ tó ti bàjẹ́ is inside because phone tó wà lọ́wọ́ ẹ̀ báyìí is my own phone. Ó dà, wọ́n ní lórí fóònù tẹ́ ẹ dín yẹn ẹ ti gbé mi fò díẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n ní ẹ ní access sí fóònù ẹ̀ débi wípé ọ̀rọ̀ DP kò ṣe DP. Báwo nìyẹn ṣe jẹ́? Mi ní access sí fóònù yẹn àgbà tí mo ti fún ní Samsung phone yẹn ló ti change gbogbo password everything mi dẹ̀ ever bí pé kí ni password fóònù yìí àbí whatever. A kì í wo fóònù ara wa, mi mọ̀ nǹkan tó ń tẹ̀ lórí fóònù kan, nǹkan tó ń tẹ̀ lórí fóònù, so we don't check each other's phone. Okay, ẹni fóònù yẹn wà nílé báyìí? Yeah, the iPhone. Okay, kí ló ṣe tó fi wà nílé tí ò fi lò? Screen ẹ ti bàjẹ́. Ló fi wà nílé? Ó wà ní yàrá bẹ́ẹ̀. Ó dà pé a rí fídíò kan níbi tó dà pé bóyá ó stood down ni o bóyá ó kúnlẹ̀ ni o, báwo nìyẹn ṣe jẹ́ náà? Kò stood down inú kólóòsì yẹn ni. And have you ever for once bully her? Never. Mi ti sọ fún Tọ́pẹ́ pé you are stupid, like kò tí ìjàmbá lẹ́nu mi sí rí báyìí. Ẹ̀ẹ́dẹ̀dọ̀ jàre tó bí pé bóyá ẹ pariwo mọ́ra yín tó bí pé bóyá ó mú violence dání. Kò tí ṣẹlẹ̀. The first time she wanted to act violent, I told her that if God is existing, I will never use this my hand to touch you. Ọ̀rọ̀ ṣọ́ọ̀bù kò ṣe ṣọ́ọ̀bù. Báwo nìyẹn náà ṣe jẹ́? Ṣọ́ọ̀bù ẹ wà ń bẹ́ẹ̀ àbí ṣọ́ọ̀bù èwo? Ṣọ́ọ̀bù tí wọ́n sọ pé ó kọ́ sí church. Kò kọ́ ṣọ́ọ̀bù sí church. Tọ́pẹ́ ò kọ́ kankan síbí báyìí. Church ti wà made kí Tọ́pẹ́ tó débì. Ṣọ́ọ̀bù bo ló ti wá ń ta toast bread? Ìta gate ló máa gbé sórí table àti canopy. Ṣẹ́yìn lẹni kọ́ bẹ̀rẹ̀ business ni? Tọ́pẹ́ is a jackie, let me call it that way.
she likes to do many things. Jack of all trades. Yeah, she likes to do many things. Tẹ́ bá lọ wo àwọn post ẹ̀ kọ̀ọ̀kan ẹ̀ tí bí tó ṣe comforters apparel, comforters spiritual kìnìkan, comforters cake, comforters travel, comforters, you know, she just like to be doing all business. You cannot be everywhere. Ìkànnì máa mú òòlì ìwọ̀nba ni ṣé o fẹ́ forí àníyàn gbogbo ni anything that is bringing money ní sùúrù. So èmi kọ́ mo ní kó máa ṣe toast bread. In fact, if it were to be me I don't like the fact that she wants to be doing toast bread, but she says she likes it. You know, she will give it packaging. Gbogbo toast machine wà bẹ́ẹ̀. As she does it, she gets order from people too outside the church. Like she gets order from people from around the area, so dem máa ń ṣe delivery fún. Okay. Ọ̀rọ̀ yìí ó gbẹnu tán o. Ó gbẹnu tán ẹ̀yin èèyàn mi o. Olùṣọ́. Ẹ jẹ́ àtúnṣe báyìí lórí kidney àbí ṣé cancer ni ó dà lórí àìsàn cancer yẹn kí ni báwo ni àárín yẹn ṣe jẹ́, báwo ló ṣe bẹ̀rẹ̀, báwo ló ṣe lọ, kí ni ipa tẹ́ ẹ kó gẹ́gẹ́ bí ẹni tẹ́ nífẹ̀ẹ́ sí. Okay, mi ò mọ kankan pa bí cancer yẹn ṣe bẹ̀rẹ̀. Where we met lẹ́yìn tá a ṣiṣẹ́ tán ló sọ fún mi pé òun ní tí mo ṣe iṣẹ́ ìràpadà fún níbí báyìí. So ó wá ní òun ní surgery tó ń fẹ́ ṣe ní hospital pé cancer bla bla bla. Ó yẹ sọ ẹ̀rù bà mí pé cancer kẹ̀, you have cancer ló wá ní ẹ̀ pé I want to diagnose òun fún cancer pé in fact mo máa lọ fún surgery very soon. And I prayed for her that Ọlọ́run máa gba gbogbo ògo. So ọjọ́ tó máa lọ sí kìíní in fact ó sì kọ́kọ́ lọ ṣe skit pẹ̀lú bàbá ẹlẹ́yin àbí bàbá ẹlẹ́dì ẹ̀dọ̀ ló máa ń pè tó máa ń wọ agbádá báyìí tó máa ń gbé ẹyin dání. Ó sì kọ́kọ́ lọ ṣe skit pẹ̀lú ẹ̀ láàárọ̀ ọjọ́ yẹn. Ìgbà tó dé ní ìrọ̀lẹ́. Ìyẹn Wàsíù o. Bọ̀dá Wàsíù. Ìgbà tó dé ní ìrọ̀lẹ́ láṣẹ wá prepare láti máa lọ sí Evercare. Ó ti ṣe everything. I just took her. Let me say I followed her there. To the hospital. Yeah. Okay. Because you know ọ̀dọ̀ mi ló sùn mọ́jú before that day. So ó sọ pé kí tẹ̀lé òun like mo jẹ́ pé kò ní make sense pé kó má dà pé mo kàn neglect ẹ̀ àbí mo kàn járẹ̀ pé kí n. So I took her there with my sister. We went with my sister's car. But mọ́tò ẹ̀ wá ní ó dákú sí other side ibi mọ̀létẹ̀ kò jìnnà sí police station yẹn. Ìbẹ̀rẹ̀ gbogbo ní mọ́tò ẹ̀ dákú sí lálẹ́ ní kò bí 10. So àwa láti pe cab. So cab yẹn ló wá gbé wa lọ máa pe àwọn èèyàn pé kó wá bá tó mọ́tò yẹn kó bẹ̀. A pe cab yẹn wá gbé wa dé Evercare. So ó dẹ̀ wọlé ó lọ́ọ̀gì ààrẹ yẹn àbí ó admit ààrẹ yẹn then I was just there like at least I have no there's nothing like bí àìmí mo stand fún àbí kankan. So gbà tó dẹ̀ wọlé mi dẹ̀ kó mẹ́. So I called her from there bẹ̀rẹ̀ sí bèrè alpha. So the next day or third day tó carry out the operation and surgery yẹn they collected her phone from her pé kó lè sùn àbí kankan. So àwọn àǹtí ẹ̀ ó dàpọ̀ wọ́n mú fóònù ẹ̀ lọlé. So èmi gan ní fóònù tó bàjẹ́ àbí. No ó ti kọ́kọ́ lo fóònù kan tẹ́lẹ̀. Okay. So èmi gan rí bí rí ìtì ẹ̀. So bá tí mo kàn rí pé àbúrò mi tó wà ní Amẹ́ríkà kọ message mi pé your girlfriend has been calling me pé she said you call her on this number. Ó gba fóònù kan náà àwọn cleaner ẹ̀ pé mo á pè. So gbà tí àbúrò mi kọ́kọ́ message mi pa ibo lẹ ti pàdé because òun àti òun ti sọ̀rọ̀ mi mọ bó ṣe rí contact àbúrò mi lórí Instagram. So ó ṣáà message ẹ̀ so mo ṣáà pè wọ́n á yàn pé wọ́n ti mú fóònù wọn lọ sí ilé pé bọ̀ tó wọ́n ti sọ fún wọn pé kọ́ bá àwọn mú wa padà bla bla bla. So after then I went to see her like 2 times and they discharged her and they wálé.